Oore ọ̀fẹ́ òun adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run fún gbogbo tí ó jẹ́, ohun gbogbo tí ó ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún àkókò yìí láti tún lè sọ̀rọ̀ Ọlọ́run àti láti lè ran ara wa lọ́wọ́. Ìwé Jòhánù orí 19 ni ibi tí mo fẹ́ kà ní àkókò yìí. Nírú àkókò yìí a nílò láti bira wa ní ìbéèrè tí ó ṣe kókó. Ìwé Jòhánù orí 19 máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10, wọ́n kàdé 15, ẹsẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ kà. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi wá: ta ni ọba rẹ? Ta ni ọba rẹ? Ẹ̀yin bàbá, ta ni ọba yín? Ẹ̀yin màmá, ta ni ọba yín? Ẹ̀yin ọmọdé, ta ni ọba yín? Ẹ̀yin ọkùnrin, ta ni ọba yín? Ẹ̀yin obìnrin, ta ni ọba yín? Ẹ̀yin àgbàlagbà, ta ni ọba yín? Jòhánù orí 19 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 sọ pé nítorí náà Pílátù sì wí fún pé èmi ni ìwọ kò fọhùn sí, ìwọ kò mọ̀ pé èmi lé agbára láti dá ọ sílẹ̀, èmi sì lé agbára láti kàn ọ́ mọ́ àgbélébù. Jésù dá lóhùn pé wọ kì bá ti lé agbára kan lórí mi bí kò ṣe pé a fi fún ọ láti òkè wá. Nítorí náà ẹni tí ó fi mí lé ọ lọ́wọ́ ni ó ní ẹ̀ṣẹ̀ pọ̀ jù. Ẹsẹ̀ 12 wá wípé nítorí èyí Pílátù ń wá ọ̀nà láti dá a sílẹ̀, ṣùgbọ́n àwọn Júù kígbe wípé bí wọ́n bá dá ọkùnrin yìí sílẹ̀, ìwọ kì í ṣe ọ̀rẹ́ Késárì. Ẹnikẹ́ni tí ó bá ṣe ara rẹ̀ lé ọba, ó sọ̀rọ̀ òdì sí Késárì. Ẹsẹ̀ 13 nítorí náà nígbàtí Pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó mú Jésù jáde wá, ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ tí a ń pè ní òkúta títẹ́, ṣùgbọ́n ní èdè Hébérù Gábátà. Ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá. Ó jẹ́ ìwọ̀n wákàtí 6. Ó sì wí fún àwọn Júù pé ẹ wo ọba yín. Ó wí fún àwọn Júù, ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn, ó wí pé ẹ wo ọba yín. Ẹ wá wo ẹsẹ̀ 15 tí ó parí, tí mo fẹ́ kà kẹ́yìn ní àkókò yìí. Nítorí náà wọ́n kígbe wípé mú un kúrò, kàn án mọ́ àgbélébù. Pílátù sì wí fún wọn pé èmi á kan ọba yín mọ́ àgbélébù bí? Àwọn olórí àlùfáà dáhùn wípé a kò lé ọba bí kò ṣe Késárì. Nígbà náà ni ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébù. Ọlọ́run wa dúpẹ́ fún ohun gbogbo tí ẹ jẹ́, ohun gbogbo tí ẹ ń ṣe àti àánú ńlá yín. A dúpẹ́ torí pé ọba àwọn ọba fi ìtẹ́ rẹ̀ sílẹ̀ láti lè di ènìyàn, káwa náà bá lè di ọmọ ọba ọ̀run. Mo gbàdúrà pé kí kálukú wa ká lè yẹ ara wa wò ní àkókò yìí, ká sì mẹ́ni tá a fi ṣe ọba. Ẹ lo ọ̀rọ̀ yìí láti ran àwọn ènìyàn lọ́wọ́. Ẹ lo ọ̀rọ̀ yìí láti tún ayé àwọn ènìyàn ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìbéèrè yẹn
mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dáhùn pé Jésù lọ́ba mi, Ọlọ́run ni ọba mi. A sì ń dáhùn rẹ̀ pẹ̀lẹ́nu. Ṣẹ́rí ní àkókò yìí ní tọ́bá ní gbólóhùn wà tó bá ní nínú jẹ́ jù lọ nínú Bíbélì, ó ní gbólóhùn pé wọ́n sẹ́ Jésù gẹ́gẹ́ bí ọba. Bá a fẹ́ bá a kọ̀, ọba àwọn ọba ni. Bá a fẹ́ bá a kọ̀, Olúwa àwọn olúwa ni. Bá a fẹ́ bá a kọ̀, òun ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Bá a fẹ́ bá a kọ̀, òun ni alágbára lórí ohun gbogbo. Jésù wípé gbogbo agbára tí bẹ láyé lọ́run, òun ni a fi fún mi. Ẹ kí n bẹ̀rẹ̀ nípa ṣíṣàlàyé fún wa ní àkókò yìí ìwà àwọn ọba. Ọba máa bá lórí ohun gbogbo ni. Eléyìí ni àwọn ìwà àwọn ọba. Kíkà ṣe pé wọ́n wà ní ìṣàkóso, ọ̀rọ̀ ẹnu wọn ó ní òfin. Tọ́wọ́ bá wípé lọ báyìí, ibẹ̀ lèyàn gbọ́dọ̀ lọ. Tọ́wọ́ bá wípé lọ báyìí, ibẹ̀ lèyàn gbọ́dọ̀ lọ. Tọ́wọ́ bá wípé dúró, ibẹ̀ lèyàn gbọ́dọ̀ dúró sí. Tọ́wọ́ bá wípé má ṣe báyìí, èèyàn kò gbọ́dọ̀ yí padà. Àṣẹ ọba ó máa ń múlẹ̀ ni. Yorùbá wulẹ̀ tí ẹ sọ pé ọba rán ní iṣẹ́, odò ọba kún. Odò ọba kò ṣe é rọ́lù. Iṣẹ́ ọba náà kì í ṣe ní téèyàn gbọ́dọ̀ má jẹ́. Nítorí pé ta ni o? Ọba òun ni olórí. Ọba òun ni aláṣẹ. Nígbàtí Israẹli béèrè fún ọba, Ọlọ́run sọ fún wọn irú ọba tí wọ́n ó ní. Àwọn ọba wọn a máa gbàyàwó lọ́wọ́ ẹni. Àwọn ọba wọn a máa gba ilé èèyàn pé tí wọ́n ní. Ṣùgbọ́n bí wọ́n gbalẹ̀ bí wọ́n gbalẹ̀, dandan ni kéèyàn mú ìṣàkọọ́lẹ̀ wá fún ọba. Ọba òun ló ń fi ààyè sílẹ̀ láti fi ẹlòmíì sípò. Ẹ̀kìtù fún yín ní àpẹẹrẹ mìíràn, ọba ní máa ń sọ ọ̀nà tí ìlú yóò gbà. Tẹ́ bá ṣàkíyèsí nínú Bíbélì dáadáa wípé tí ènìyàn bá jẹ́ ọba, ẹ tẹ́tí sí ọ̀rọ̀ yìí, tí ọba yẹn bá jẹ́ ọba tó bẹ̀rù Ọlọ́run, gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ni ó bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n tí ọba ò bá ti bẹ̀rù Ọlọ́run, àwọn ọmọ Ísírẹ́lì náà wọn ò ní bẹ̀rù Ọlọ́run. Nígbàtí Dáfídì ṣe ohun tó tọ́ lójú Ọlọ́run, gbogbo ilẹ̀ Ísírẹ́lì ló ṣe ohun tó tọ́ lójú Ọlọ́run. Nítorí pé ó darí àwọn ènìyàn rẹ̀ sí ọ̀nà ìwà bí Ọlọ́run. Tẹ́ bá sì rí nígbàtí ọba Áhábù ó kọ́ àwọn èèyàn rẹ̀ láti mọ bọ̀rìṣà Bẹ́líálì, ẹ ṣàkíyèsí pé àwọn Báálì ẹ tó pọ̀ jù nínú àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò náà, Báálì ni wọ́n ń sìn. Tí ọba bá ti jẹ́ ọba tó bẹ̀rù Ọlọ́run, àwọn ènìyàn ìlú náà wọ́n jẹ́ ní tó bẹ̀rù Ọlọ́run. Ọba olúmọ sọ pé ẹ gbà báyìí tí wọ́n sì gbà bẹ́ẹ̀. Ìpinnu ọba ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni tó sọ pé àwọn ọba wọ́n jẹ́ tí ẹnu wọn kì í jó bòròbòrò. Wọ́n a máa bo àṣírí. Kì í kà ṣe pé wọ́n ń bọ́ àṣírí nìkan, ṣùgbọ́n ọba kì í rìnrìn ìrìnkúrìn. Ẹ ó sì rí pé àwọn ọba jẹ́ àwọn ẹni ìkíyèsára. Tí ọba kò bá kíyèsára, àti jálulẹ̀ ó máa ń rọrùn. Ǹjẹ́ mọ̀ pé ó hàn gbangba síbi láti inú ẹsẹ̀ Bíbélì tá a kà yìí wípé ènìyàn ní ẹ̀tọ́ láti yàn ẹni tí ọba rẹ̀ ṣe. Ènìyàn ní ẹ̀tọ́ láti yàn ẹni tí ọba rẹ̀ ṣe. Gbọ́n ibi táwọn ti mọ ẹni tó jẹ́ ọba wa rèé, ohun tá là ń gbọ́ tá a sì ń tẹ̀lé. Ọ̀rọ̀ ta ni ó jẹ́ àṣẹ létí wa jẹ́ pé kò ṣe yí padà. Ọ̀rọ̀ ta ni ó jẹ́ ìdarí, ta ni ó jẹ́ ọ̀nà tá ń tọ̀ tó fi jẹ́ pé
ẹni náà ló ṣáájú, òun náà làwa tẹ̀lé. Aṣíwájú lọ́ba, ẹni tí àwọn èèyàn bá tẹ̀lé òun ni ọba wọn. Ǹjẹ́ mọ̀ pé ẹni tí ó lè sọ̀rọ̀ tí a ò ní yí padà ló ń padà, ọba ló jẹ́ sí wa. Ìwọ ọ̀pọ̀lọpọ̀ wa, àwọn ọba tí ìjọba wọn máa tán là máa tẹ̀lé. Ní ẹsẹ̀ 15 yẹn, ẹ̀rù bà mí púpọ̀. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀. Nítorí náà wọ́n kígbe wípé mú un kúrò. Wọ́n bá wa sọ, eléyìí kì í ṣọba wa. Ohun ẹnu wọn náà fi tánù pé Jésù kì í ṣọba wọn. Ohun ẹnu wọn ni wọ́n fi tánù pé ta ni ọba àwọn èwo. Ọmọ bàbá káfíńtà, ọba àwọn èwo. Ta ni àwọn ilé ìkọ́? Kì í ṣọba, kò sì lè jẹ́. Ìran ọba kọ́, ẹni tí a pè ní ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Nígbàtí àwọn yàn ní èèyàn lọ́ba, kèfèrí wọ́n yàn lọ́ba, wọ́n yàn Késárì lọ́ba wọn. Pé tí Késárì bá wí, ìlàbẹ́ gé láyé tàwọn, kì í ṣe ohun tí Jésù bá wí. Ìjọba kan náà kọ́ ní wọn náà ṣe ń ṣe arákùnrin àti arábìnrin. Ṣé wọn náà ní ọba tiẹ̀ báyìí? Ta lọ́ba rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń gbọ́ mi ní àkókò yìí, jẹ́ mọ́ bá yín àwọn ọ̀rẹ́ yín. Tọ́rẹ ẹlòmíì bá ní kó kọ́ ọbọ̀ náà, yóò kọ́ ọbọ̀. Ìdí tó fi ya ọ̀daràn torí ọ̀rẹ́ ni, torí pọ̀ ọ̀rẹ́ ló ní. Èmi náà ń ṣe, ìwọ náà máa ṣe. Ìdí tó fi di panṣágà obìnrin ni pé ọ̀rẹ́ kan ló sọ fún wọn pé kí ni wàá máa ṣe panṣágà, kò sí ọ̀nà ń bẹ. Torí pọ̀ rẹ̀ lọ bá rẹ̀, òun ni ìtọ́ bá ti sọ làbẹ́ gé láyé rẹ̀, òun ni aládarí ayé rẹ̀. Mo ń bí ọlọ́ni ta ní ọba rẹ̀? Ǹjẹ́ Késárì níbí? Kèfèrí aláìgbàgbọ́. Mo ń bí ọlọ́ni pé ta ní ọba rẹ̀? Ǹjẹ́ ọ̀rẹ́ rẹ̀ níbí? Ta ní ọba rẹ̀? Ṣé kí n bèèrè nǹkan míì? Ǹjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ọba rẹ̀? Ẹlòmíì kò ráyè tọlọ́run rárá torí iṣẹ́ iná ni. Nígbà tó ń wáṣẹ́ tó ń gbàdúrà, Olúwa fún mi níṣẹ́, Olúwa fún mi níṣẹ́. Tí n bá gbaṣẹ́ ìtàn, ìmọ̀ sìn ọ́ ni, ìmọ̀ tẹ́bá bí pé àmọ́ rí chọ́ọ̀chì Sunday ó mọ̀ gbọ́ iṣẹ́ náà ni. Ìjọ tí ò lọ bí iṣẹ́ gan yóò ní iṣẹ́ ni. Ṣé ká wá gbàdúrà pé kọ́lọ́run gbaṣẹ́ ọ̀hún ni báyìí? Ṣùgbọ́n ó ti sọ iṣẹ́ di ọba rẹ̀. Nígbà tó níṣẹ́ òun kú jáfáfá, àdúrà gbàtàn ọwọ́ rẹ̀ ti tẹ̀kú dà, ó gbàgbé ọba tó yẹ kó mọ̀ sìn. Ta ni ọba rẹ̀? Ǹjẹ́ iṣẹ́ ni? Ǹjẹ́ Késárì ni? Ǹjẹ́ ọ̀rẹ́ ni? Jẹ́ kí n tún béèrè, ta ni ọba rẹ̀? Mo máa ń ràn. Ó máa ń yà mí lẹ́nu oríṣiríṣi àwọn eré orí ìtàgé tó ń kọ́ wa, tó yẹ pé ibẹ̀ la ti ń kọ́ ìta ń ṣe. Ìta bá ti ṣe nínú eré orí ìtàgé, òun ló ń fi ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà, àwọn ènìyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn, ẹ lọ yẹ ọ̀rọ̀ ìdílé wọn wò. Bóò ní ìfẹ́, ìgbé ayé ìfẹ́ wọn tí wọ́n ti ń sọ, ǹjẹ́ wọ́n mọ ìfẹ́ tòótọ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹlẹ́rara bí èmi àti ni wọ́n. Ìlànà wọn kìí ṣe ìlànà Ọlọ́run. Eré orí ìtàgé, móhùnmáwòrán, níta wò ní sinimá, kí wọ́n ti ní ká oríṣiríṣi ọ̀rọ̀
là ń sọ lẹ́nu. Ìdí tá a sì fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu nítorí pé àwo ni. Àwọn ọ̀rọ̀ tí kò yẹ kí wọ́n gbọ́ lẹ́nu wa ṣùgbọ́n torí pé móhùnmáwòrán ni ọba wa. Ta ni ọba rẹ? In tó jẹ́ gbajúmọ̀ àbí in tó jẹ́ ìtayé ń ṣe ní ìsinmi yẹn ilé mi náà fi ṣe ìlòfin rìn òhò. Wọ́n rìn òhò nílé ayé, wọ́n á sì wọ ṣòkòtò yíya, èyí ó sì mówó lọ ọjà lọ fowó ra ṣòkòtò yíya, yóò sì gbogbo tánlẹ̀, wọ́n sì gbogbo àyálẹ̀. Ọmọbìnrin awọ́ṣọ́ ibi tápá ó dèrè ìsàlẹ̀ lápá wà, kò sí nǹkan kan léjìká. Social media, Instagram, Facebook, Twitter ó ní ọba wa. Torí bẹ́ẹ̀ ni in tí gbogbo ayé gbà wà. Ìjẹ́ lẹ́yìn ní ìfẹ́ Ọlọ́run bí? Kí nìdí tó fi ń gbé lọ́dọ̀ obìnrin tó tí ìfẹ́ sílé, tó tí sanwó orí ẹ̀? Nítorí pé ènìyàn ká ti sọ wọ́n pé tí ò bá tí lóyún ò gbọ́dọ̀ fẹ́ sílé. Ta ni ọba rẹ? Ta ni ọba rẹ? Ó ní ìwọ ò fẹnu sẹ́ pé Jésù kìí ṣọba, ṣùgbọ́n ìwà rẹ fi hàn pé ó tẹ̀lé tí Jésù ń sọ. Nítorí náà Jésù ò ṣe pàtàkì, ọ̀rọ̀ Kristi kò ṣe pàtàkì. Ta ni ọba rẹ? Àwọn kan wà tó ń wò mí lónìí, ó dá mi lójú dáadáa pé Jésù lọ́ba wọn. Nítorí pé ó bá lórí iṣẹ́ wọn, ó bá lórí ìdílé wọn, ó bá lórí iṣẹ́ ìsìn wọn. Wọn ò ṣe iṣẹ́ ìsìn nítorí ojú ayé, wọn ò rí ìrìn tó wù wọ́n, ìrìn tó wù Jésù ni wọ́n rìn. Wọn ò rí ìrìn tó bójúmu lójú ara wọn, èyí tó bójúmu lójú Kristi ni wọ́n rìn. Ta ni ọba rẹ? Ó ní bí mo ṣe wà yìí, in tó ń ṣẹlẹ̀ ní ayé kò kú sẹ́ni tó dọ́run rí, ayé lájẹ ká tó dọ́run. Àdọ́run rí ṣùgbẹ́ nìkan ti wá látọ̀run wá rí. Wọ́n sì fún wa ní ìlànà tó yẹ ká máa tẹ̀lé. Ṣùgbọ́n ní ti Jésù nu. Ṣé o mọ̀dí tó fi jẹ́ pé kí nǹkan kékeré tó ṣẹlẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ṣépè? Nítorí pé ẹran ara ni ọba rẹ. Èpè burúkú, ọ̀rọ̀ líle tó ga yẹnu wa. Ta ni ọba rẹ? Òun jẹ́ Timothy, òun jẹ́ Samueli, òun jẹ́ Olúwagbémiga, òun jẹ́ Isaiah lóòótọ́, òun jẹ́ Rachel, òun jẹ́ Rebecca, òótọ́ ni òun jẹ́ Mercy, òótọ́ ni òun jẹ́ Blessing, òun jẹ́ Olùchukwu. Orúkọ ìgbàgbọ́, orúkọ Bíbélì ló ń jẹ́ púpọ̀ jù. Isaiah ni ọ́, ṣùgbọ́n ìwọ Isaiah yìí náà, ìwọ náà ló ń gbégún. Ta ni ọba rẹ? Ta ni ọba rẹ? Ó ní èmi ò tí fẹnu sẹ́ Jésù, ṣùgbọ́n ó ti fi wá sẹ́. Ta ni ọba rẹ? Mo pè ọ́ níjà lónìí, pinnu pé bó ṣe ń jáwọ́ Jésù pẹ̀lẹ́nu lọ́ba, bẹ́ẹ̀ ló ṣe máa fi ìgbé ayé rẹ júwe ọba rẹ. Ṣé rí, à ń sọ pé òun ni Olúwa, òun ni Ọlọ́run, ṣùgbọ́n àwù ní ìwà. Mo fẹ́ fi ẹsẹ̀ Bíbélì kan hàn wá sí kẹ́ ẹ lè mọ irú ọba tí Jésù ṣe. Ìwé Ìfihàn orí 11. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 15.
wípé áńgẹ́lì keje sì fún ìpè, a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé ìjọba ayé yìí ti di ti Olúwa wa àti ti Kristi rẹ̀, òun ó sì jọba láé àti láéláé. ṣe rí ìjọba ọ̀rẹ́ rẹ kò lè lọ títí láéláé, ìjọba Késárì kò lè lọ títí láéláé. Késárì kìí ti ẹ̀ṣọ́ba ayé mọ́ ní ìsìn, kò sí ní ìjọba tó yẹ pé òun ni ẹni àkọ́kọ́ ní ìjọba ayé mọ́. ṣé kí n sọ fún ọ pé in tí gbogbo ayé gbà lọ́dún 15 sẹ́yìn wọn ò gbà mọ́ láyé òde òní. jẹ́ kí n sọ fún ọ pé iṣẹ́ tó ń ṣe nígbà yẹn tó kà sí bàbàrà lógún ọdún sísìn yìí kò lè jẹ́ bàbàrà mọ́. ṣùgbọ́n ìjọba Jésù Olùgbàlà ó jẹ́ ìjọba tí ó wà títí láé àti láéláé. nítorí náà ni mo yẹ ń pọ̀ níyànjú pé jẹ́wọ́ Jésù lọ́ba rẹ, má ṣẹ̀ Jésù pẹ̀lú ẹnu, jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Jésù lọ́ba nínú ayé rẹ. kì í kẹ́ pé kò fọ̀fẹ́nu sọ pé kí Jésù jọba, ṣùgbọ́n kí ìwà rẹ, kí ìṣe rẹ, kí ọ̀rọ̀ Kristi kó jẹ́ àṣẹ tó ń tẹ̀lé. Jésù wí bẹ́ẹ̀, bí Jésù ṣe wí bẹ́ẹ̀ ní ṣe ṣe. bọ́ọ̀ ni Jésù ṣe wí, gbàdúrà fáwọn tí wọ́n kórìíra rẹ, kò sọ pé gbàdúrà lòdì sí wọn. bọ́ọ̀ ni Jésù ṣe ṣe, fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. bọ́ọ̀ ni Jésù ṣe sọ, bí Jésù ṣe sọ ni kò ṣe ṣe. ibẹ̀ láwọn ti mọ̀ pé àṣẹ Jésù òun làṣẹ. ọ̀nà tí Jésù ní kò gbà, ọ̀nà tí Jésù ti darí òun ló ń tẹ̀lé, kì í ṣe tara rẹ. àwọn kan wà tó yẹ pé ara wọn ni ọba wọn, ìtara bá ti sọ fún ọ pé kán ṣe ni. yẹ kí n sọ fún ọ pé ìjọba ara rẹ òpin burúkú lóní, ìparun àti ikú. ọ̀nà kan wà tó tọ́ lójú ènìyàn, ọ̀nà kan wà tó dáa lójú ènìyàn. Bíbélì sọ pé ìparun ló parí sí, Bíbélì sọ pé ikú ló parí sí. sórí ọ̀nà tó tọ́ òun ni pé kí Jésù ṣáájú, kí wò ó tẹ̀lé. jẹ́ kí Jésù jẹ́ ọba rẹ lónìí, yóò jẹ́ ohun tí yóò ràn ọ́ lọ́wọ́. Jésù kò lè ṣì ọ́ darí, Jésù kò lè tì ọ́ sínú ọ̀gbun. ọ̀rẹ́ lè ti ṣìyàn darí, ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí ó lè tì wá sínú ọ̀gbun. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó da àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú òun ni pé ẹlòmíì ò ní tí ìgbéyàwó tí ó ti máa fi rẹ̀ ṣe pé tọkùnrin kan bá mi dánrú ẹ̀wò máa kókó ònú ilé ẹni. ó sì jẹ́ pé ẹni tí ó bọ̀ dẹ́dẹ̀kúdánwò ló fẹ́ fẹ́, bó ti bẹ̀rẹ̀ sí sọ tí ò dá síra rẹ̀. nínú mọ́ọ̀mọ́ ló ti wò pé ọkùnrin ò ṣe é finú tán, obìnrin ò ṣe é finú tán, nítorí pé mọ́ọ̀mọ́ lọ́ba rẹ̀. mo pè ọ́ níjà sẹ́, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó jẹ́wọ́ Jésù lọ́ba, torí ìjọba rẹ̀ kì í tán. mo pè ọ́ níjà sẹ́, jẹ́ kí ìwà rẹ kó fi hàn pé Jésù lọ́ba rẹ. bóun ni ìwà rẹ yóò ṣe fẹ́ hàn wípé Jésù lọ́ba rẹ? tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ kìíní tó sì gbọ́dọ̀ tẹ̀lé ni wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé, gbọ́ kí o lè ní iye àìnípẹ̀kun. gba Jésù lólùgbàlà, ó nìkan ló lè mú ọ dé ìjọba ọ̀run. kò béèrè owó, kò béèrè obì, ṣàgbà á gbọ́. bó la ṣe mọ̀ pé ìwà rẹ lè fi Kristi hàn gẹ́gẹ́ bí ọba rẹ? ka Bíbélì kó o sì tẹ̀lé ní tí Bíbélì wí. àwọn nǹkan yẹn yóò mú bùkún wá fún wọn. ẹ ṣé Ọlọ́run wa, torí pé ẹ̀yin ni ọba àwọn ọba. ìjọba yín kò lópin, ìjọba ayérayé ni, ó wà títí láéláé. jẹ́ kí àwọn ènìyàn kó kẹ́kọ̀ọ́ nínú òtítọ́ yìí, kí Kristi sì jẹ́ ọba láyé wọn. fún àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ ni tán fi ṣe ọba tẹ́lẹ̀, ràn wọ́n lọ́wọ́ láti ronú pìwàdà lónìí. ẹ ṣé torí pé ẹ̀ ń gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín bóyá
ẹ ti fi ọ̀tọ̀ ní tẹ́ fi ṣe ọba. Màá fi ọ̀rọ̀ Ọlọ́run ràn yín lọ́wọ́ tẹ́ bá lè pè mí 070 38 08 5652. wọ́n ti kọ́ sójú móhùnmáwòrán 070 38 08 5652 070 87 68 2122 070 87 68 2122 àti 070 55 30 74 92 070 WhatsApp wa nìyẹn 5530 7492. rí i dájú pé òun jẹ́wọ́ Jésù lọ́ba. rí i dájú pé ọ̀rọ̀ Ọlọ́run òun ni atọ́nà rẹ, òun ni ó fi hàn pé o tí ì fẹnu sẹ́ Jésù, o sì fi wà sẹ́ Jésù. ẹ ṣé, ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní